A ó ṣiṣẹ́ a ó rèrè jẹ, a ò mà nírajò gbé sàjò, gbogbo ọmọ Èkìtì lẹ́yìn odi. A ó kéré oko délé kílẹ̀ wí náà. A ó ṣiṣẹ́ a ó rèrè jẹ, orúkọ Ọlọ́run ọba. A ò mà nírajò gbé sàjò, gbogbo ọmọ Èkìtì lẹ́yìn odi. Láṣẹ àdáni wáyé. A ó kéré oko délé. Alámọ̀kẹ́ mo tún dé o, èmi lọ́mọ amúrù mẹ́fà yẹn bọ́gbẹ̀dọ́, ẹ̀ka gbérí kége, èjì kúkú kúròdò, èyí nílá erírìn édébòrò dẹ́ṣe mo tún dé. Olúkáyọ̀dé ọmọ adára lẹ́wà lọ́rọ́ mi wá bí o. Ààrẹ ẹgbẹ́ Èkìtì Progressive Union ní West Texas ńlọ́bẹ̀ mi lọ́wẹ́. Ó ní Àlámọ̀kẹ́ gbégún ẹni bá jò rè dandan ni kórí ọmọ ìyá tọkùn rẹ̀ nílé ayé ń bí. Ó ní báńkì gbogbo ọmọ ẹgbẹ́ Èkìtì Progressive Union pátápátá tí bẹ̀ ní West Texas báyìí wọn fún ìfọkànsìn àti bí wọ́n ti ń gbárùkù ti èmi tí ń ṣojú wọn. Gbogbo ọmọ ẹgbẹ́ EPU ní West Texas ni mò ń ké sí o. Olúkáyọ̀dé ọmọ adára lẹ́wà ààrẹ ẹgbẹ́ ìlóní báyìí dé ìlú ẹ̀yìn lọ́kọ̀ọ̀kan, torí Èkìtì yeye ìfẹ́ ló so wá pọ̀ lẹ́kìtì kété. Àyíṣẹ́gbá Èkìtì ni mo kọ́kọ́ rí sí o. Olúkáyọ̀dé ọmọ adára lẹ́wà mọ̀ gbọ́ bí mo ti ń koríkì ilé àwọn bàbá rẹ̀. Àyíṣẹ́gbá àgùdà ọmọ àríyànjẹ mọ́ òrórìrùn yá, ọmọ káwọ́ kábíyèsí o, ọmọ ọ̀dúndún àsọdẹ̀dẹ̀ ẹ̀rọ, ọmọ ọjọ́ gbogbo bí òrò bí ọdún, ọmọ gánágáná ìrèké tí ọdí ṣíṣe mẹ́bí nílé àwọn bàbá rẹ̀ ni. Mo tún kọjá sí Ìlàwẹ̀ Èkìtì, Mrs. Stella Adémọ́lá igbákejì ààrẹ ẹgbẹ́ EPU ní West Texas, mo ń bẹ̀ nílé àwọn bàbá rẹ̀. Ọmọ aláwẹ̀ kò torí wíwẹ̀ kọ́ má kúrò sọ́jà, kọ́ má kúrò sọ́jà, kò wí kan nájà nájà kan bomi alura. Ọ̀rìn lọ́sùn ọba àlùfọ́ lọ́sì kẹ́ẹ̀jẹ́ òmù méjì méjì bọ́kọ́. Ọmọ ọmọlẹ̀ kan tún kòkò dírí bọ́ mẹ́bí nílé àwọn bàbá rẹ̀ ni. Adó Èkìtì ni mo tún gbà lọ. Mr. Fisayo Ọlájídé, Comrade Isa Adámọ̀lẹ́kùn, Prince Bọ̀dé Ọmọyẹ̀lú, Mr. Michael Oyèwọlé àti Dr. Ọláyẹmí Akíndélé mo kalẹ̀ sílé àwọn bàbá ẹ̀yìn. Ọmọ èwe òtù ọmọ àròrò òjò, ọ̀rìnjọ́kẹ̀wí bá ti yóò tù yín là òrò tù yín là, tùgbótùjù akẹ̀rìrì lọ́wọ́ àkú. Ọmọ ọ̀bẹ ni mọ́sá mọ́mọ́ ráhùn ọ̀nìyàn kọ́nu, kẹ̀yìn ráhùn dàkọ̀ mẹ́rún bọ́tà róróróróróróróró. Ọmọ amítàrà sínú gbájí o poroporo, ẹ̀yin lọ́mọ adó ọ̀rá amítàrà sábẹ́ ewu jẹ. Ìkẹ́rẹ́ ṣèjì sínú àgbààgbà tẹ̀míṣù kókó nílé àwọn bàbá ẹ̀yìn. Mo tún tẹ̀kọ̀ létí o, mo kọjá lọ sí Ìgèdè Èkìtì, Mrs. Olúwamáyọ̀wá Àjàkáyé àti Mr. George. Ẹ máa gbọ́ bí mo ti ń koríkì ilé àwọn bàbá yìí. Ìgèdè ilẹ̀ òkú ṣù sí, ọmọ ẹlẹ́mi Ìgèdè abádìyẹ ṣeréke, ẹlẹ́mi Ìgèdè ní kí mi gbádìyẹ sì kì mọ́ wí mẹ́yìn sí yẹ omi. Ọdúnláṣọ bọ́bọ̀ mú kí Ìgèdè ṣòro, agbókùn mọ̀rì ọ̀nà mi ṣẹlẹ̀ ẹ̀wọ̀ yuyuyu bẹ́bí nílé àwọn bàbá yìí ni. Mo tún kọjá sí Ìjẹ̀rò Èkìtì, Mr. John Òjó àti Mrs. Olúwatóyìn Òjó, mo ń bẹ̀ nílé àwọn bàbá yìí. Ọmọ Àjèrò, ọmọ olúlu kan olù ṣapati tọ́nà àfibọ̀, ọmọ agbésù mi ní kọ wá, ọmọ ìrókò rékéréké o, ọmọ ìrókò rékéréké àgùn mọ́tẹ̀, kí lọ́pọ̀ ní gèrú ọba, ọmọ olúlé tíjà kéé jèrè a o, ọmọ ẹkùn àjìgàn kiri ìsanmẹ́bí nílé àwọn bàbá yìí. Mo tún gbéra kánkán o, Àlámọ̀kẹ́, ó di erin mọ̀ pé Èkìtì, Mr. Williams Ajíṣe Gbẹ́dẹ́, mo fẹ́ kó kílé àwọn bàbá rẹ̀. Ọmọ kèbí ọbẹ̀ ìdùn wọn, ọmọ olóró kan ṣe kẹ́ràn ọmọ jẹ káàgùntàn mọ́mọ́ ọdẹ, ọmọ wa ọmọ ẹkùn bèbí ni wọ́n kó kílé
àwọn bàbá rẹ̀. Ìtàpá Èkìtì ni mo tún kọ́ rí sí o. Mr. Olúwaríléwọlá àti Mr. Akíntúndé Adémọ́lá mò ń bẹ̀ nílé àwọn bàbá ẹ̀yìn. Ẹ̀ṣọ́ Òrùta Ègìrì Òkè. Ọmọ onímọ̀ ẹ̀yà òlé mẹ́ẹ̀yà oko. Ọmọ alágbàdo ọ̀rárá. Ọmọ alágbàdo òru. Àrìmọ̀nà kéègbé sínú àgbàdo. Mo tún kọjá sí Ìfàkì Èkìtì. Mr. Philip Òjó. Mo gbọ́ bí mo ti ń kó kílé àwọn bàbá rẹ̀. Ìfàkì ọ̀rìn ìkìràn àtijọ́ Ògúnlélẹ̀ bọ́ ọ̀run mákì. Èsìké jogún ìjùdó. Èsìké jogún ìjùdó. Ọ̀nà Ìfàkì ní nílé àwọn bàbá rẹ̀ ni. Ọmọ adákẹ́ jẹ́jẹ́ bí ẹni kò sẹ́ni kan nílé. Bébí ètò Ìfàkì ilé yìí ṣe nílé àwọn bàbá rẹ̀. Mo tún ti rékébé o. Alámọ̀kẹ́. Mo tẹ́kọ̀ létí mò ń lọ sí Ìyìn Èkìtì. Mrs. Títílayọ̀ Òkìní àti Mr. Vincent Ògúnṣàkí mò ń bẹ̀ nílé àwọn bàbá yìí. Ẹ̀ṣọ́ Òrìta Ègìrì Òkè. Àdó ìyógun láàrin ìsìn. Káàdó wá yógun láàrin ìsìn. Ẹ̀tùpá lásán ìlàdógún ìyèlé. Ọmọ olóṣè méjì takọtabo. Mo tún ṣe ewéré o. Mo kọjá lọ sí Ẹ̀fọ̀n Aláàyè. Mr. Ọládàpọ̀ Ẹlẹ́kọ̀lùsì. Mr. Adédayọ̀ Tọ́pẹ́ Olówó Làájú àti Mrs. Adédayọ̀ Olúṣọlá Ruth. Ẹ mọ̀ gbọ́ bí mo ti ń kó kílé àwọn bàbá ẹ̀yìn. Ẹ̀fọ̀n pẹ̀lẹ́ ọmọ olókè. Òkè kan Máláyé èyí ti ilé ogun. Èdú ilé àwọn Ẹ̀fọ̀n Òkúmọ̀yé. Ọmọ òkè méjì kémèyà fọ̀nà. Bẹ̀bí òkè pààràdà wọ́n sọ̀rọ̀ dọ̀tà nílé àwọn bàbá ẹ̀yìn. Mr. Vincent Okunola ó yá kárẹ̀lé bàbá rẹ̀. Ìrè Èkìtì níṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Ìrèmọ̀gún nìyí ará ìlágbẹ̀ẹ́dẹ. Ọmọ agùnfẹ̀gìrì bí ọní òjòkú nírè. Awúlẹ̀ wúwo nìyí. Awúlẹ̀ wúwo lójì ìyẹ̀wà. Ọmọ adó síbi oṣàn ìsìnbẹ̀bí nílé àwọn bàbá rẹ̀ ni. Mo tún kọjá sí Ayé Èkìtì. Nílé Mrs. Oyinlọ́lá Òjó. Ọmọ elékùlẹ̀lẹ̀ ọ̀nà Ayé. Èkúṣẹ́nu ọmọ ní Ayé ó mú kéètì ọ̀rá gúnrin. Ọmọ alágbàgbàmù dírẹ̀rẹ̀rẹ̀. Àgbàgbàmù dírẹ̀rẹ̀rẹ̀ kéèjéjì ìpọ̀lìyọ̀ kó òjò bá dé. Bébí nílé àwọn bàbá rẹ̀ ni. Ìdó Èkìtì ni mo tún kọ́ rí sí o. Mrs. Kẹ́mi Adáralẹ́wà àti Mr. Adémọ́lá Òní. Mò ń bẹ̀ nílé àwọn bàbá ẹ̀yìn. Ọmọ Ìdó Ọ̀gangan Mòdù. Ọ̀gangan Mòdù Amágbàdo Èkúrú Rẹ́ṣí. Òkò onímọ̀ lọ níṣe ìlà kó lójúdó ṣò àgbàdo là. Ọmọ alágbàdo rárá. Ọmọ alágbàdo òrùrù. Àrìmọ̀nà gbé sínú àgbàdo. Mo tún kọrí sí Arámọ̀kọ Èkìtì. Mr. Emmanuel Iléọlá àti Mrs. Olúwaṣọlá Olúṣẹ́gun. Mò ń bẹ̀ nílé àwọn bàbá ẹ̀yìn. Ẹ̀yin lọmọ alára ìṣá o. Ọmọ ẹyẹ tẹ́ orí ogun. Kọ́n bá ti pa ọ̀hún pẹ̀yẹ ọba. Alára múṣu ìṣe mo mú jàmùnà gìmíṣe. Òṣà alára jìnnà tèmi ti pín rọ́rọ́. Mo ní mo tún tẹ̀kọ́ létí. Mr. Káláyọ̀ bá mi gbóyè mo mírèlé àwọn bàbá rẹ̀. Ìrọ̀ Èkìtì níṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Òrò àdìdì ọmọ amúgbáyé o. Ọmọ alágbàlá Àdéwúre. Ó tún dìjẹ̀ṣà iṣu Èkìtì. Mr. Sẹ̀sán Ọlọ́ṣùndé. Mo gbọ́ bí mo ti ń kó kílé àwọn bàbá rẹ̀. Ọmọ ẹ̀hàn Kìtìpá Ìjẹ̀ṣà kẹ́hàn mọ́jà kí Ìjẹ̀ṣà mọ́dẹ̀yọ. Ọmọ ọmọlẹ̀ kan gbé forí òrùlé. Ọmọ Olúṣù Arógùnròbẹ. Bébí ni wọ́n kó kílé àwọn bàbá rẹ̀. Mo tún ṣe ewéré o. Alámọ̀kẹ́. Mo kọjá lọ sí Ùṣì Èkìtì. Evangelist Abímbọ́lá Adébíyì. Ùṣì Èkìtì níṣẹ̀lẹ̀ bàbá tirẹ̀. Ùṣì òrò ọmọ olóríire Ìdádé. Ọmọ àtòkò bọ̀bọ̀ òun síbì kan ní kí ni wọ́n kó kílé àwọn bàbá rẹ̀. Èyí ó Èkìtì ni mo tún bá a lọ. Mr. Ọláwálé Adáralẹ́gbẹ́. Mò ń bẹ̀ nílé àwọn bàbá rẹ̀. Ọmọ wa ọmọ ẹkùn. Ọmọ amúdásílẹ̀ mógún ẹrù pani. Àkúkú bẹ́ẹ̀ ni orísun òjògùn ẹnu lọ mẹ́bí nílé àwọn bàbá rẹ̀ ni. Mo tún kọjá sí Ìkọgòsì Èkìtì. Mr. Olúṣògo Oyèbánjí. Mo gbọ́ bí mo ti ń kó kílé àwọn bàbá rẹ̀. Ọmọ olómi méjì takọtabo. Bẹ́ẹ̀ ti jolómi gbígbóná. Lásìtú jolómi tútù nílé àwọn bàbá rẹ̀. Ṣèbádámi wáyé lódìrí ẹwà fákùkọ tẹ̀yìn dé ló gbé. Alámọ̀kẹ́ mo tún ṣe wéré o. Mo kọjá lọ sí Ayédè Èkìtì. Mr.
Gbénga Lawrence Babátúndé mo kálẹ̀ sílé bàbá tó bí ọlọ́mọ ọmọ àtà olúodò ìrì wọ́wọ́wọ́ lọ́rùn ọ̀ṣọ́kọ Èkìtì ṣọ́kọ àkókò ó ṣàkókò rìgbòrìgbò nílé àwọn bàbá rẹ̀ ni. gbogbo ọmọ ẹgbẹ́ Èkìtì Progressive Union ti ń bẹ ní West Texas ẹ wá mọ̀ gbọ́ bí mo ti wí o. ààrẹ ẹgbẹ́ Olúkáyọ̀dé ọmọ Adáralẹ́wà ó ní kẹ́ ẹ mọ̀ ṣe gbàgbé rárá wípé barbecue event tí ẹ̀ ń ṣe lọ́dọọdún yóò wáyé ní ọjọ́ ìkẹwàá oṣù keje ọdún tá a wà yìí ìyẹn 10th July ìyẹn 2021 kọ́lọ́run ọba ó dẹ̀mí oníkálukú sí. ẹ ò mọ̀ ní kábàámọ̀ pé ẹ wá sí ìlú ọba lórúkọ Ọlọ́run ọba. alámọ̀kẹ́ wo dánú dúró náà o mo dánú dúró náà mo fẹ́ padà lé àwọn bàbá mi ọmọ onílé ọlá ni mí èmi náà ń lọ máa